Ta nìyẹn? Níbo? Ẹ wá sà, kí ló dé? Subhanallah, kí ló dé? Ṣé wọ́n sọ ẹranko mọ́kàn kíkan kankan pa ni? Iná àná tá a ṣe, olóòtú ẹ ti lóná tán. Gbogbo fíríjì, ayọ̀nù, gbogbo ẹ̀tẹ́ kó nulẹ̀, ẹ ti fẹ́ lóná pa, ẹ̀yin nìkan wá sí máa ṣe, kí ló dé? Ẹ ń fa Yéṣu mi, Subhanallah. Ànábì ni a máa fara nira wa lára. Ẹ má bínú àfà, ṣé ẹ rí wọ́n ṣe máa ń ṣe tẹ̀sán yẹn, ọmọ yín náà là fún bá ṣe. Ọmọ ti yín àbọ̀ ọmọ tèmi? Bàbá ẹgbẹ́ ọmọ yọ ọmọ tó bí o. Ọmọ yín ọmọ mi náà ni ọmọ yín. Rárá o, kò papọ̀ o. Wọ́n ti wá gọ̀ báyìí. Ọmọgẹ̀dẹ̀ nu ọ̀sán pàápàá. O ò lè pariwo máa fà ni. Àfà kí bẹ wádàre kí ló ṣe yín? Ṣé mo ní kẹ́ ẹ má ní visa ni? Mo ní kẹ́ ẹ má ní kíní ni? Ṣé mo kó bá yín ni? Láìláìláìlá kí ni? Ẹ bá wọn parọ́ bá wọn para mi báyìí. Ṣé mo jẹ́ lówó ni? Ṣé mo sọ fún yín pé àlọ́ ọ̀pẹ̀lẹ̀ àlọ́ agbárùkọ àlọ́ ọ̀sẹ̀ ẹ̀dì ni? Lọ mú kí kó fọ́gi máa fà lórí. Àfà wàláì. Láìláìláì. Nǹkan ọmọ ẹlẹ́jọ́ òbí bọ̀, ọmọ kàkà ọmọ àlè mi kó ọmọ yé. Kí ló kàn mí pé mi àtọmọ léke? Ọmọ akínyọ́ dáadáa níbà. Ṣùgbọ́n tá a fà bá ti kàn mọ́ ilé kí ó dé tí wọ́n bá ti pa ọ́ mọ́lé. Èmi ti lọ o. Bàbí rẹ̀ tún padà wà ní ilé mi.